Sherry, sexology tààrọ̀ yìí is highly demand. Yes. Bọ́kùnrin ṣe demand ẹ̀ lóbìnrin ṣe demand ẹ̀. Pé kí ló máa ń fà táwọn bá ń dóbìnrin tí abẹ́ obìnrin máa ń dry. Abẹ́ wọn máa dry. Pé ìgbádùn wọn ló wà nù kí ẹ máa dóbò kí òbò yẹn máa dry. Highly demand ni because I am seriously busy. Ó tún wá béèrè wípé abẹ́ obìnrin míì á máa rùn. Nígbà míì àtọ̀ ọkùnrin máa ń rùn o tí ò ní irun normal tó yẹ kátọ̀ rùn. But wọ́n ti bí pé abẹ́ obìnrin ló ń rùn. Nígbà tó bá wá dàtàn àtọ̀ yẹn á wá máa rùn. Ìwọ tó jóbìnrin gan máa wá confuse pé sábẹ́ mi ló ń rùn ní àbí àtọ̀. Yes. Wọ́n wá confuse pé ṣé abẹ́ mi ló ń rùn ní àbí àtọ̀. Àtúgbò yẹn sí èkejì àmọ́ abẹ́ náà máa ń rùn. Àwọn nǹkan tó tẹ̀lé fà tí abẹ́ ẹ̀ máa fi rùn naturally mo máa sọ pé naturally kò sí bó fẹ́ ṣe o abẹ́ ẹ̀ máa rùn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. Kò wá mọ̀ pé bẹ́ẹ̀ o dọ̀tí ni òórùn yẹn ṣe ń rùn bẹ́ẹ̀ yẹn àbí bóyá o dọ̀tí àbí bóyá kéde kan ojú kọ́ la fi mọ abẹ́ tó mọ́. Skin kọ́ la fi mọ abẹ́ tó dùn. Ẹ farabalẹ̀. Ẹnìkan tó wá béèrè pé nù kí abẹ́ ṣé kábẹ́ dry ní kábẹ́ tight ni. Rárá o ìyàtọ̀ wà ń bẹ o. Àwọn abẹ́ kan wà wọ́n dry ni wọ́n á dẹ̀ máa fi pé ó tight ni. Gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín lábẹ́ sexology ní èní. Ẹ̀yin obìnrin lẹ́ni ọkùnrin náà ẹni ìdí ẹ̀ o torí pé kò wá mọ ìdí. Abẹ́ obìnrin mi à máa ta tó máa bá lájọṣepọ̀ tán kì í ṣe pá bẹ́ẹ̀ tight o abẹ́ á máa ta torí pé àwọn ointment tó yẹ kó wà nù abẹ́ naturally ointment tọ́ba mi ò kì í ti ṣe síbẹ̀ kò jáde. Obìnrin tó ń dó kó tó ti nǹkan ọmọkùnrin ẹ̀ wọnú nǹkan ọmọbìnrin ẹ̀ tipátipá ni kì í dẹ̀ ṣe wípé ó tight. Àmọ́ nítorí pé àwọn nǹkan tó yẹ kó jáde ń bẹ ò jáde fine tábẹ́ bá tight náà tí àwọn ointment yẹn bá wà ń bẹ àwọn nǹkan tó yẹ kó wà ń bẹ naturally bá wà ń bẹ Ọlọ́run gbé ẹ máa enjoy abẹ́ yẹn. Tí abẹ́ tí ó bá tight tẹ́ni ẹ bá ní tighten vagina tí abẹ́ ẹ̀ tó gbá nǹkan mú kọ́ tó sọ pé abẹ́ gbá nǹkan mú á jẹ́ pé abẹ́ yẹn kì í ṣe abẹ́ tó dry. Abẹ́ tó dry ò lè gbá nǹkan mú kò lè fún nǹkan. Ó ní bó ṣe máa ń rí àwọn ọkùnrin ló lè ṣàlàyé ẹ̀ àti bí irú àwa tí wọ́n ti ṣàlàyé fún rí la lè sọ fún yín. Ẹ já bẹ̀rẹ̀ níbi ká máa bóbìnrin sùn ká bẹ́ẹ̀ máa dry tí àwọn ọkùnrin complain. Tóbìnrin bá nífẹ̀ẹ́ naturally abẹ́ a máa mú àwọn ointment ẹ̀ jáde torí láti brain wa gbogbo nǹkan tí ara wa ń ṣe ti ń wá. If a woman love you tóbìnrin bá nífẹ̀ẹ́ brain ẹ̀ á ti máa tibẹ̀ wá wípé nǹkan tí mò ń wò nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni nǹkan tó dáa ni. Á wù báyìí kíní yìí mo nífẹ̀ẹ́ sí nǹkan tó dáa ni bó ṣe rí bó la ṣe mọ̀ pé kíní yìí wọjú láti brain wa ni. Èèyàn tó ti ní dull brain kò lè mọ̀ pé kíní yìí ó wọjú kò lè mọ̀ kọ́lù ẹ̀ pé gold gan ni. So bó ṣe rí yẹ ara ẹ̀ ń sọ fún pé olólùfẹ́ rẹ̀ ti dé o ẹni tó fẹ́ ti dé o ojú rẹ̀ gùn ò ní lè lajú dáadáa gbogbo ara rẹ̀ ó ti máa ṣe ṣùṣùṣùṣùṣù abẹ́ rẹ̀ ó ti máa pè é wá kó tó di pé mi ì sọ àwọn tó jókòó kalẹ̀ tí wọ́n ní wọ́n ń so omi sórí ṣíà o bọ́bọ́ yóò gbádùn. Mi ì sọ yìí tẹ́ ẹ lọ kí ọkùnrin lóòótẹ́ẹ̀lì tán ní pé bí tẹ́ ẹ jókòó sígbà tẹ́ kúrò ń bẹ wọ́n ẹ̀ṣẹ̀ ń fi dìtọ́ ọmọ clean ẹ̀ nìyẹn kọ́ lèmi sọ o. Mo ń sọ èyí tó jẹ́ wípé tí wọ́n ipò tí ń jókòó abẹ́ ti ń rin ó ti ń rin kalẹ̀ ó ti ń rin jáde tó wọṣọ kòtò tábẹ́ ti ń rin jáde my dear case are you have a problem and I'm going to talk about that o lè má jẹun fídíò yìí. So abẹ́ àti ma gbogbo àti ṣe kì í sí àwọn omi tó ń lami omi infection nìyẹn. Àwọn omi tó jẹ́ wípé
yóò sì ti pàlà bí omi ńlá. Irú obìnrin bẹ́ẹ̀ ẹ máa lọ tó máa sọ pé please let me go and use the restroom láti lọ clean ní tó ṣe pàlàpàlà ní òbò ẹ̀ nígbà tó kọrin yẹn sì busy láti máa rojọ́ òun dẹ̀ tí ara dẹ̀ ti ń béèrè fún ọmọ I want to eat this thing. So àwọn abẹ́ kan wà tó pé their mind is not even with you. Tí mind ò bá wà pẹ̀lú ẹ brain wọn náà ló wà pẹ̀lú ẹ but they are with you because probably they want to be with you probably so ara wọn lè máa ṣe irú wọn ló máa need the help bí ká mú omi ńlá omi ńlá before you have sex so okay bí ká mú omi ńlá bí ká lo gòdòtúlà syrup bí ká lo for women oríṣiríṣi tí èmi ti test eléèwò ni o for women yìí mo ti test ẹ wò èmi kọ́ ni mo lè ròyìn yóò mo ṣe putu kó wá sọ pé omi burúkú omi gidi tí mo gbá nǹkan ọmọkùnrin mú ṣe àpótí bá bomi ńlá tó tíìkì dání tẹ̀sí bẹ́ẹ̀ a máa ṣe pàlà a máa yọ pàlà bó ṣe ń òdì ẹ̀yẹn nǹkan tó ń pè ní òdì ìmú nìyí. Ìwọ tábẹ̀rẹ̀ bá máa ń dry tábẹ̀rẹ̀ ò kì í di nǹkan mú kí làwọn nǹkan tó lè lò jẹ́ fún ẹ ní nǹkan kan yọkan lọ gẹ̀ẹ́tì àlùbọ́sà ayù yẹn kó ṣí èpo ẹ̀ make sure pé o clean pé o glove kó ẹ clean dáadáa o kó wá ṣí èpo ẹ̀ kó wá mú òwú àtàbẹ̀rẹ̀ níbi ẹnu ẹ̀ tó máa ń lé yẹn rán ibẹ̀ báyìí kó o so òwú yẹn mọ́ kó jẹ́ kó gùn díẹ̀ kó wá gé wàá mú abẹ́rẹ́ tuntun ní o wàá fi gún ògbà rẹ̀ omi yẹn máa ṣe jáde wàá wá inside ẹ̀ láti ibi kó ṣe bí orí tó rán o ibi díẹ̀ tó soft yẹn ni wàá ti bọ̀bẹ̀ òwú yẹn máa yọ báyìí wàá wọ pint ẹ̀ sí torí pé kí ni o dẹ̀ lè má wọ pint sí tó bá fẹ́ fàyọ kó lè bá aráyè fàyọ tó bá ti bọ̀bẹ̀ fi sí lálẹ́ mọ́júmọ́ àròjọ kejì jọ kúrò ń bẹ̀ ó dáa gan medically is okay so ó dáa gan fún ìyìn tábẹ́yìn máa ń yọ àwọn omi tí ò dáa àbí tí abẹ́yìn máa ń rún àwọn òórùn tàbí tábẹ́yìn máa ń rún kí ló ń fà tábẹ́ fi ń rún kí ló ń fà tí abẹ́ fi máa ń rún àkọ́kọ́ infection lè jẹ́ kí abẹ́ ẹ̀ máa rùn infection lè fà kó bò rẹ̀ máa rùn o wàláì ẹlẹ́ẹ̀kejì ká máa há nǹkan mọ́ra jù obìnrin mi àwọ̀ pàǹtì àwọ̀ táìtì ẹsẹ̀ wàwọ̀ jíǹsì lé abẹ́rẹ́ ó máa rùn o torí abẹ́rẹ́ ò ráyè gbà ò jẹ́ kó ráyè mí ó fẹ́ fún ọmọ ọlọ́mọ pa ó fẹ́ pa àwọn living things tó wà ní òbò ẹ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin tẹ́ máa ń ti ọbọ ní òbò fọ ẹlòmíì àkọ́kọ́ ọwọ́ báyìí àmọ́ ẹni pé gbójú ọkú ẹ̀ kó máa fọ ní òbò yẹn a lè sọ fún mi pé self clean area ni ono máa ń clean ara ẹ̀ fọ gbogbo àwọn fífà tó wà ń bẹ gbogbo ẹgbẹ̀gbẹ̀ òbò yẹn gbogbo àwọn valve yẹn ó ní kó fọ finú òbò lẹ̀ bó bá jẹ́ máa fún ní òbò nìkan náà fọ díẹ̀ finú òbò lẹ̀ ọ̀tọ̀ ìdáhùn àwọn ọṣẹ kan tó ń tà fún yín nìsín wọn á ní ẹ máa fi fọ ní òbò yín àwọn ọṣẹ ilé fàkóbò rẹ mọ̀rùn àwọn ọṣẹ ó lè fà kíni máa ṣe kíni kóbò rẹ mọ̀rùn so ẹlòmíì wà bẹ́ẹ̀ ẹlòmíì nǹkan tó ń jẹ gbogbo nǹkan tó bá ti jẹ ó máa tẹ̀ ní inú òbò ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ tó bá parí menstruation yín ẹ bí sọ pé ẹ̀ ń jẹ pineapple dáa gan fún òbò wa bí ní kó lọ mú pineapple kó ti bọ inú òbò kó jẹ́ ni mo sọ fún ẹ o kí lórúkọ ẹ kànáfùrù glove tó bá sókè ẹ̀ sínú omi mi ni ó máa fi fọ inú òbò ẹ mi ni kó máa fi fọ òbò ẹ máa mú ni mo sọ fún ẹ wàá sókè wàá boil omi àyíkó mi yẹn ti tútù o kó jẹ́ clean water bí kó ra ever water wàá sókè kí lórúkọ ẹ síbẹ̀ wàá sókè glove yẹn síbẹ̀ fún 24 hours after 24 hours o lè máa mú wàá kọ́ mu short kan o lè má kún short gangan máa mú wọ́n sì lè wẹ̀ kó máa mú bẹ́ẹ̀ yẹn o lè fi garlic náà sí kó fi lemon náà sí ó ṣiṣẹ́ fún infection kò ní jẹ́ kí òbú ẹ láti máa ràn oúnjẹ tá à ń jẹ ó lè fún wa ní infection tó ti yẹ yín toilet stand gbèdì sí apart of pé kí ni àwọn ìnísìn wọn ṣe sọ́kàwé wọn nísìn pit ni wọ́n ṣe even sọ́kàwé ibẹ̀ ni kí ni ẹ lọ ibẹ̀ ni pipe toilet yẹn lọ ó ní nǹkan tó tún gbé jáde náà ń bẹ ẹlòmíràn ní toilet báyìí á jókòó sórí orí sink toilet látàrọ dalẹ̀ ó lè jókòó síbẹ̀ kó máa tẹ fóònù my dear ó lè fún ẹ ní infection that is just the truth.